obìnrin yìí ló wá ọkọ àfẹ́sọ́nà rẹ̀ lọ sí ilé nítorí pé ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n kọ́kọ́ máa pàdé, tí wọ́n kọ́kọ́ máa fi ojú ijú orí afẹ́fẹ́ ní online ni wọ́n ti rí ara wọn tí wọ́n ti ń fi ara wọn. Ẹ wá wo nǹkan tó máa ṣẹlẹ̀. Obìnrin yìí wá wò wípé ṣé òun ni àbí kìí ṣe òun, nítorí pé kìí ṣe bó ṣe ròyìn fún rèé wípé ọ̀gá ilé iṣẹ́ ibìkan lòun, òun dẹ̀ ní ilé. Ó wá ń ya obìnrin yìí lẹ́nu bẹ́ẹ̀. Ẹ jẹ́ á wo nǹkan tí yóò máa ṣẹlẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tó ń wo fídíò mi lórí Facebook tàbí TikTok. Follow mi báyìí kò lè rí. Wọ́n jọ ń sọ̀rọ̀, ọkùnrin yìí try àti lè sọ fún wípé ọ̀gá gateman lòun, wípé ọ̀gá gateman lòun, wípé ṣé kò sí problem. Now ẹ wá wo ọkùnrin tí ó wá dé yìí, òun ni ọ̀gá. Ṣé lóòótọ́ ọ̀gá ni lóòótọ́ àbí ọkùnrin yìí àwọn méjèèjì àbí ṣe ni wọ́n pretend? Ẹ jẹ́ ká wò ná bóyá ẹ máa get ẹ type ẹ̀ sí abẹ́ comment. Ṣé ọ̀gá rí lóòótọ́ ni àbí àwọn méjèèjì, ọkùnrin méjèèjì àbí wọ́n pretend láti lè dán obìnrin yìí wò? Ẹ já mọ̀ ní abẹ́ comment. Now ọkùnrin wá ń sọ fún ọkùnrin yìí tí obìnrin wá tí ó pe ara ẹ̀ ní gateman yìí. Ọkùnrin tó wọ aṣọ rẹ́ẹ̀dì wá ń sọ fún pé kó lọ bá òun ra recharge card wá. Ẹ wá wo nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ó rán níṣẹ́ láti lọ ra recharge card wá. Now ó wá kó ọ̀gá yìí àti ọmọbìnrin yìí tó wá gateman wá. Now ọ̀gá yìí wá ń kọnu ìfẹ́ sí obìnrin yìí wípé ṣé gateman olóòórùn yẹn ló wá wá. Now ó wá ń bà á jẹ́, ó ní pé ordinary gateman ló wá wá. Now ó ṣàn bá a sọ̀rọ̀, ó ní kan jọ wọlé lọ pé òun máa fún ní owó, òun máa tọ́jú ẹ̀, òun máa ṣe nǹkan mèremère. Ìwọ tó like fídíò tó ń share ẹ̀, ó ní fi ọwọ́ rẹ gbé òkú ọmọ sí. Wọ́n ṣàn sọ̀rọ̀ lọ́wọ́, obìnrin yìí wá yarí wípé rárá pé òun ò gbà, pé kò lè possible bẹ́ẹ̀, wípé ó kàn lè máa pe ọkùnrin yẹn ní ordinary gateman, ṣùgbọ́n lọ́dọ̀ òun bíi gold ló ṣe rí, pé lọ́dọ̀ tóun èèyàn pàtàkì ni. Lédè kan ṣá obìnrin yìí ò gbà, ṣùgbọ́n nígbà tó ti pẹ́ tí ọkùnrin yìí tó ti ń tẹnumọ́ ọ̀rọ̀ náà, tó ti ń tẹnumọ́, obìnrin yìí wá wò pé pé òun ò fẹ́ sọ̀rọ̀ kan yà fún lẹ̀ jẹ́, pé ọkọ òun ni, ẹni tí òun nífẹ̀ẹ́ sí ni, pé òun ò lè ṣe orú nǹkan bẹ́ẹ̀ sí ọkọ òun o, ọkọ àfẹ́sọ́nà òun. Ọ̀rọ̀ yìí ni wọ́n ń sọ lọ́wọ́. Ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí. Now kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí? Ẹ wá ohun tó máa ṣẹlẹ̀ báyìí. Ọkùnrin yìí wá padà dé níbi tí wọ́n ti ránṣẹ́, ó wá ń jẹ́ àbọ̀ fún ọ̀gá yìí tí ó wọ aṣọ rẹ́ẹ̀dì wípé òun ò rí káàdì rà. Now ó wá ń ya ọkùnrin gateman yìí lẹ́nu wípé kí ló ń ṣẹlẹ̀ tí wọ́n fi ń ṣe báyẹn. Now obìnrin yìí wá ń try àti ṣàlàyé fún un wípé ọ̀gá wípé ó ń bá òun sọ̀rọ̀ ni, pé òun fẹ́ fẹ́ òun. Nǹkan kan padà ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Máa post apá kejì ẹ̀ láìpẹ́. Ẹ follow mi. Àwa tí a ti wo part 1 fídíò yìí á rí mọ̀ wípé ọkùnrin tó wọ yẹ́lò yìí òun ló pe rẹ̀ ní gateman, eléyìí tó wọ rẹ́ẹ̀dì yìí òun ló pe rẹ̀ ní ọ̀gá. Obìnrin yìí ni àfẹ́sọ́nà ọkùnrin tó wọ yẹ́lò yìí tó pe rẹ̀ ní gateman yìí. Ṣùgbọ́n báwo gan ni ọ̀rọ̀ yìí ṣe wá jẹ́ gan? Àwa tó jẹ́ pé a ti wo part 1 ó ti tètè máa yé wa. Now ọkùnrin tó wọ yẹ́lò yìí tó pe rẹ̀ ní gateman òun ni ọ̀gá, ṣùgbọ́n eléyìí tó sanra yìí tó wọ rẹ́ẹ̀dì òun ni gateman. Ṣùgbọ́n ọkùnrin yìí eléyìí tí ó pe rẹ̀ ní gateman yìí òun gangan ni ọ̀gá o, ṣùgbọ́n ó fẹ́ test obìnrin àfẹ́sọ́nà ẹ̀ wò nítorí pé ó ń bọ̀. So torí ẹ̀ ló ṣe ń ṣàlàyé fún gateman wípé òun fẹ́ kó ṣe bí ọ̀gá, lé òun lórí fún sáà díẹ̀ láti lè fi mọ reaction bí obìnrin yẹn bó ṣe máa ṣe. Now ó ń kọ́ ní nǹkan tó máa ṣe, ó ń kọ́ ní àwọn ọ̀rọ̀ tó máa sọ, torí pé ó fẹ́ kó ṣe bí ọ̀gá, kó ń ṣe bí gateman. Wọ́n fẹ́ mọ bí obìnrin náà bó ṣe máa react, bóyá ó máa sá padà ni o, bóyá ó máa dúró ni o. Now tá a bá wò nínú part 1 tí a wò, ẹ rí mi pé lẹ́yìn ìgbà tí ọ̀gá tó ṣe bí gateman yìí tó lọ ra recharge card fún gateman tó ṣe bí ọ̀gá yìí, gateman tó ṣe bí ọ̀gá yìí wá ń try àti lè bá àfẹ́sọ́nà ọkùnrin yìí tó ṣe bí gateman yìí sọ̀rọ̀ pé òun fẹ́ pé òun máa fún ní owó, òun máa ṣe gbogbo ẹ̀ fún un. Wọ́n fẹ́ wò bóyá ó máa bọ́ sí wọn lọ́wọ́, bóyá ó máa fail. So bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ rí. Ó wá ń ya obìnrin yìí lẹ́nu pé so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láti àárọ̀ testing ni, pé wọ́n kàn test ni. Òun wá ń jẹ́ kó yé wọn wípé láti yàn ibi tó ti wá sí ìsìn ṣé wọ́n fẹ́ test wọn, pé tóun bá wá fail ńkọ́,
so tóun bá wá àzúmọ̀ pé òun wá fail ńkọ́, so òun ni ó ń bá wọn sọ níbí yìí. Now ohun tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé nínú gbogbo ìrìn àjò yìí testing náà ló bá dé. Ó dùn obìnrin yìí o nítorí pé òun wò pé wọ́n test wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò fail, síbẹ̀síbẹ̀ kò fail ìdánwò náà. Inú ọkùnrin ọ̀gá yìí tó wọ yẹ́lò yìí tó pẹ̀rẹ̀ ní gate man tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí, inú ẹ̀ ti wá dùn pé òun ti rí ìyàwó gidi. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi, kí ni ìmọ̀ràn tí ẹ̀yin ní lórí ọ̀rọ̀ yìí? Kí ni ìmọ̀ràn tí ẹ ní lórí ọ̀rọ̀ yìí fún gbogbo àwọn obìnrin wa? Ìmọ̀ràn wo lẹ ní? Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ like fídíò yìí tí ẹ dẹ̀ share ẹ ò ní fi ọwọ́ yín gbókò ọmọ sí láíláí. Mo dẹ̀ gbàdúrà fún yín pé ìwọ̀nba tó kù kí ọdún ìparí ẹ ò ní mọ ìbànújẹ́, ẹ ò ní mọ ibojì ọmọ lágbára Ọlọ́run. Mo gbàdúrà wípé a máa jọ ṣe àmọ́dún láyọ̀ àti àlàáfíà. Now ìmọ̀ràn wo gan ni ẹ ní? Ìmọ̀ràn wo? Ẹ drop ẹ̀ lábẹ́ kọ́mẹ̀ntì yìí.